السلام عليكم ورحمة الله وبركاته. dájúdájú nǹkan ìdùnnú ńlá ni láti wá pàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ní ìlú Ìlọrin, ìlú tó ní ìtàn ńlá nípa ẹ̀sìn Islam. ẹ rí i pé gbogbo àwọn bàbá ẹ máa ń tú àwọn ọmọ yín lẹ̀ ike kí wọ́n lọ sílé kíó. ọ̀nbẹ nínú yín ẹni tó ṣe pé ọmọ rẹ̀ ń lọ sílé kíó ìrọ̀lẹ́ lójoojúmọ́. ó wà nínú yín àwọn ẹni tó ṣe pé ilé ẹ̀kọ́ Saturday Sunday àwọn ọmọ máa ń lọ kọ́ ọmọ bá wa ya kente máa yín lọ́wọ́ kó lè bá a mọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Allah ni ó bá wa san àwọn olùkọ́ ẹ̀sìn Islam, àwọn olùkọ́ èdè Lárúbáwá, Allah ni ó bá wa san wọ́n lẹ́san olóore. kò sí tàbí ṣùgbọ́n iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe láàrin àlùmọ́ yìí, bó tilẹ̀ jẹ́ pé àlùmọ́ yìí kò mọ iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe fún wa. ọ̀pọ̀lọpọ̀ máa fẹnu sáta wọn, ọ̀pọ̀lọpọ̀ máa bú wọn. ẹ̀rí pa àwọn asakasa iná ni wọ́n máa dá máwọn ẹni tó bá ti kẹ́kọ̀ọ́ kéwú. wọ́n lè kọ́ lẹ́ńtẹ̀ láàfà, wọ́n lè pé ńgbà tí gbogbo nǹkan tó dí mọ́ òpònú lọ kọ́ kéwú. La hawla wala quwwata illa billah. ìmọ̀ tó ṣe kó náà ní ìmọ̀ tó lọ́lá jù, ìmọ̀ tó ṣe kó náà ní ìmọ̀ tó níyì jù. iná làwọn kan ń kọ́ láàrin wa làwa fi ń kàn wọ́n lábùkù. kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmá. nínú wa a rí àwọn tó lu ẹlẹ́dàá wa tó tún sàlẹ́sà wọ́n láǹfààní láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wa láwọn ilẹ̀ Lárúbáwá. ara àwọn ẹni tó ṣe pé wọ́n lọ sí Saudiya, ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní Saudiya wọ́n lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀. pàtàkì jùlọ Al-Jami'atul Islamiyya ní Madina Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, yunifásitì eléyìí tó ṣe pé Saudi dá sílẹ̀. ó lóun fi sí ẹ̀bùn fún gbogbo àwọn orílẹ̀-èdè mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé káwọn ọmọ mùsùlùmí wọn máa wá kẹ́kọ̀ọ́ fẹ́ ń bẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin ibi téèyàn lè kẹ́kọ̀ọ́ dé láì gbà kọ́bọ̀. Olúwa Ẹlẹ́dàá kó bá wa san wọ́n lẹ́san rẹ̀. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àwọn universities míì ní Saudiya, ní Riyadh, ní Jeddah, ní Dammam, láwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn náà wọ́n tún gba àwọn ọmọ láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam. bẹ́ẹ̀ náà ni téèyàn bá lọ sí Al-Azhar á rí i pé àwọn ọmọ mùsùlùmí wọ́n tún pọ̀ ń bẹ jantirẹrẹ. àwọn ọmọ Yorùbá wa àwọn náà tún kó ìpín tó pọ̀ nínú àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ ní Al-Azhar Sharif. bẹ́ẹ̀ náà ni tẹ́ bá lọ sí Kuwait, àwọn ọmọ mùsùlùmí láwọn ọmọ Yorùbá wa yìí àwọn náà tún pọ̀ ń bẹ jantirẹrẹ táwọn náà tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam. tẹ́ bá lọ sí Qatar, tẹ́ bá lọ sí Al-Imarat Al-Arabiyya Al-Muttahida, Sudan ńkọ́ wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ táwọn náà tún lọ kẹ́kọ̀ọ́. Wallahi tẹ́ bá lọ sí Chad ẹ tún rí ọmọ mùsùlùmí ọmọ Yorùbá rẹ́gẹ́dẹ́ táwọn náà tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ń bẹ. wọ́n ti pè Niger Republic àwọn ọmọ Yorùbá tún kún bẹ́ẹ̀ táwọn náà tún kẹ́kọ̀ọ́ ń bẹ rẹpẹtẹ. kí ló fa gbogbo eléyìí báyìí? nítorí kẹ́sìn Islam wọn má bàa parun ni, nítorí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kó lè bá a lọ síwájú. ó sì dájú Olúwa Ẹlẹ́dàá wa ó ṣoore ńlá fún wa o, nítorí pé tá a bá máa ń rò ó yẹ ká mọ̀ pé dá. ẹ rí i pé ipò tí Islam wà lánàá kọ́ ló wà lónìí nílẹ̀ Yorùbá wa yìí o. ipò tí Islam wà lánàá kọ́ ló wà lónìí, walhamdulillah. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam kò yí àwọn èèyàn tó bó ti ṣe ń yé wọn lónìí, nítorí pé àwọn ẹni tó lọ kẹ́kọ̀ọ́ yìí wọ́n pọ̀, ẹ̀kọ́ tí wọ́n sì kọ́ ó pọ̀. wọ́n wá fi àmánà wọn fi kọ́ wọn lọ́rùn, wọ́n fi àmánà wọn fi kọ́ wọn lọ́rùn. bàbá tiẹ̀ wá dọ́rùn rí adárafa rí, bàbá dé gbogbo ilẹ̀ Lárúbáwá rí àmì tí ń ṣẹlẹ̀ ní Saudiya. láti dọ́tọ́ ọmọ bá ti lè wọlé ẹ̀kọ́ báyìí gbogbo olùkọ́ tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yòówù wọn ni kọ́ máa kọ́ wọn, kódà kó ṣe kó ní í ṣe pẹ̀lú èdè Lárúbáwá. ẹ̀rí pé láti dọ́rùn ló ti máa bọ́ ọmọ sọ̀rọ̀ wípé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ yọ àmánà ni o, àmánà ni wọ́n fẹ́ gbèrú yín o. ẹ̀yin lásojú àwọn èèyàn yín o, ẹ̀yin lẹ́ lọ ṣàlàyé ẹ̀sìn Islam fáwọn èèyàn yín o. wallahu sa'ilukum yawmal qiyamah, Allahu obìnrin léèrè tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyamah. Allahu akbar. bẹ́ẹ̀ ni wọ́n ṣe bàbá wa, wọ́n ṣe ìyá wa, owó ribiribi ni wọ́n ná lórí ẹnì kọ̀ọ̀kan láti tírèènì rẹ̀ wípé kọ́ kẹ́kọ̀ọ́ yìí. Saudi ò ní wà lóyún láti wá pè yín sẹ́sìn Islam, ṣùgbọ́n ẹ fà àwọn ọmọ yín ránṣẹ́. àwọn ọmọ yín àwọn kẹ́kọ̀ọ́ yìí yóò yé wọn, ara yín làwọn ọmọ yín, wọ́n gbédè yín. àwọn òbúkátà pé tí wọ́n bá ń sọ̀rọ̀ kí wọ́n máa pe òǹgbẹ fọ̀, torí pé tí Saudi bá wá tí ń bá ń ṣàlàyé, bọ́mọ Misra bá wá tí bá ń ṣàlàyé, tọmọ Kuwait bá wá tí bá ń ṣàlàyé, ó ṣeé ṣe kọjá pé irú lòun ọ̀ máa wí, iyọ̀ lẹni tí ń bá ń túmọ̀ ọ̀rọ̀ máa túmọ̀. bó ṣe ṣẹlẹ̀ ń lu kànú àfa ń sọ̀rọ̀ nípa tó pa àwọn èèyàn lẹ́kùn, ọ̀rọ̀ tí Lárúbáwá yẹn sọ, ọ̀rọ̀ tó pa àwọn èèyàn lẹ́kùn ni lọ́ba rí tí gbogbo èèyàn rẹ́rìn. ó wá bí bàbá tí ń túmọ̀ pé atarjamta lahum ma atakallamu bihi bitamam. ó ní na'am ya shaykh. ó ní kọ́ náàmù o eléyìí ọ̀ náàmù o.
gbádà sọ̀rọ̀ ẹni tó lè pa àwọn èèyàn lẹ́kún tó wá ń rí àárín tàkìtì sẹ́ńtì mọ̀ ń sọ ló ń túmọ̀ bí mo ti ṣe sọ́tẹ́lẹ́ ó ní bẹ́ẹ̀ ni àfáàní kọjọ́ bẹ́ẹ̀. ẹ rí i pé iṣẹ́ ńlá làwọn lárúbáwá yẹn sí wọ́n tírẹ̀nì eléyìí wọ́n tírẹ̀nì eléyìí wọ́n tírẹ̀nì eléyìí lọ́nà tó ṣe wípé bihim yatakamalul ilm ẹnìkan kọ́ sharia ẹnìkan kọ́ de lárúbáwá ẹnìkan kọ́ alhadith sharif ẹnìkan specialization rẹ̀ nípa al-Qur'an al-Karim ẹnìkan ẹ̀kọ́ tiẹ̀ nípa báwo láti ẹ̀sìn pèèyàn sẹ́sì islam ẹ rí i pé tí gbogbo àwọn èèyàn tó ń bá jọ wájọ pọ̀ ẹ rí i pé islam yọ ga kò sí nǹkan kan tí ó lè tiwọ́ wọn wá tún wá fún ọ láǹfààní gẹ́gẹ́ bí ọmọ Saudi náà ṣe kọ́ ni wọn náà ṣe kọ́ irú ìwé ẹ̀rí tó gbà ni wọn náà gbà kọ́dà ó tún lè gbé gbogbo wọn kó gbé wọn kó dá wọn jàkadì dànù wọn ò ní pé ọmọ Nàìjíríà ṣe wá lè dá wọn jàkadì wọn ò ní pé wọ láti bo síbo ẹ dákun ẹ fẹ́ lé ẹ dín má kiri ẹ kù 70 is A 80 is A 90 is A 100 is also A ẹ fún ní kíni ẹ fún 70 ìrè táwa máa ṣe ń bi àwọn kàmọ́tù adúpẹ́ fún Allah pé wọn ò ṣe bẹ́ẹ̀ máa ń nàìjà ní Saudi ya la ilaha illallah tó bá jẹ́ kéèyàn lè gbà ju 100 lọ wàláì wàá gbà tẹ́bí wọ̀ lọ́kọ́ ntọ́ ọkọ ni wọ́n fọ tó ráwọn náà ń bẹ̀rù ìjọ tí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ọjọ́ dúró níwájú Allah kí ló dé tó fi jàǹbá rẹ̀ àwa wí tán wọ́n á sọ pé not everybody will be admitted into paradise kì í ṣe gbogbo yẹn náà wà lìjánà ẹ gbọ́rọ̀ ẹ máa fẹ́lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ẹ rojọ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà Mr. Professor Mr. Doctor Mr. Master's degree you lecturer ẹ rojọ́ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ìkà onítorí pé ńgbà tó ń jẹ́ student ó wọ̀ gbaru máàkì yẹn rí and then what oríire òpé tó tọ́ ma yìí orí ọmọ yìí péjú tiẹ̀ lọ ẹ mọ̀ kó àwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ mi gàmọ̀ wípé pẹ̀lú ẹ̀bùn tí Olúwa ń fún ọmọ yìí tó bá fi lè tẹ̀síwájú yóò jù mí lọ ní gbàgbà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni dhalika fadlullah yu'tihi man yasha àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ yìí oore ńlá ni oore ńlá lolúwa ṣe fún wa o nínú ipò tí ẹ̀sìn Islam wà lẹ̀ Yorùbá ó ní pé a gbọ́dọ̀ kà wọ́n tó lọ kẹ́kọ̀ọ́ yìí kún a gbọ́dọ̀ kà wọ́n kún a gbọ́dọ̀ wà wọ́n dànù torí pé tó bá jẹ́ torí tí oníkálukú nìkan ni ó ti tó pé tó bá ti kẹ́kọ̀ọ́ parí ìdàdíyà ó lè sin Allah ó lè ṣe gbogbo nítorí wọn fẹ́ kó ṣe kí lọ tẹ̀síwájú náà ẹ̀kọ́ sí torí àlùmọ́ rẹ̀ àlùmọ́ yìí wọ́n bùkátà ta ni ó ṣàlàyé ẹ̀sìn fún wa àlùmọ́ yìí wọ́n bùkátà ta ni ó yanjú nǹkan tó bá dí kókó fún wa àlùmọ́ yìí wọ́n bùkátà ta ni ó bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn tọ́kàn wọn balẹ̀ sí nǹkan tó bá wọn sọ gbogbo àwọn ẹni tó wá lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ṣe pọ̀ tó yìí tẹ́mi pẹ̀lú rẹ̀ tá a bá ń wìn wọ́n dànù tá a lábùkátà wọn wọ́n fọ́ mẹ́kọ̀ọ́ wọn ṣé àṣerawa àbá àṣerawa àṣerawa o àṣerawa tó a gbọ́dọ̀ ṣàǹfààní nínú màtí wọn lọ kọ́ tó bá bẹ nìkan nínú wọn wò inú tí ó yọ ọ lẹ́nu ó lè kan kọ́bọ̀dù kan síwájú kó kún fún tírà ṣé torí tara rẹ̀ ni kí ṣe torí tara rẹ̀ torí kó lè máa research kó máa wójútù fáwọn ìṣòro tó bá wà wájú wa kó lè bá a máa fèsì fáwọn ìbéèrè tá a bá gbé wa nítorí ká lè máa ṣẹ̀sìn wa bólúwa ẹlẹ́dàá wa ti ṣe ń fẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká lè bá a parí rẹ̀ sínú àlùjánnà. àmọ́ wa bínú wọn kéwù kí ni wọ́n ké gbogbo kéwù yòówù tẹ́ bá ké á tún tún yín kọ́ ń kéwù irọ́ ni ta ló tún kọ́ ń kéwù wọ́n tán rẹ̀ dànù. àwọn ọmọ yín wọ́n kọ́ kéwù tó pọ̀ ju tó ọmọ lọ fíufíu ọ̀pọ̀lọpọ̀ wọn lè kọ́ ń kéwù títí tó fi kú láì tún lọ yẹ tíráwù sẹ́mi pé Nàìjíríà ń bi afẹ́ràn ká máa bà nǹkan jẹ́ lọ́nà táwọn èèyàn fi ní sàǹfààní lára ẹni tó ti yẹ kó ń sàǹfààní. àwọn máa ṣèṣe pé inna wajadna aba'ana ala umma níta báwọn bàbá lórí rẹ̀ náà ní kókó irọ́ ni tí bá ti kọ́ tàwọn bàbá wa náà ká tó lóòkèrè. ẹnìkan nínú àwọn tó lu àṣàánú tó wá kẹ́kọ̀ọ́ ńlẹ̀ Lárúbáwá ó wá bẹ̀ mí wò wọ́n á sọ fún wájọ́ máa àfa kan tí ó gbajúmọ̀ so wọ́n sọ fún pé nígbà tó wá bí àǹfààní kí ló ṣe ó ní tó wọ́n bá wá bí wọ́n bá jẹ́ kó ń ṣe rọ wọn mo ní lọ́nà wò ó nítorí pé ọ̀rọ̀ àwọn ó dàbí ẹni tó wà nínú oko bàbá rẹ̀ tí ò dóko bàbá ẹlòmíì tó máa sọ pé oko bàbá wo lọ́dà tó oko bàbá tó ó ló ń gbà pé nǹkan ju nǹkan lọ mo ní gbogbo eléyìí kì í sùn lọ́jà lọ́dọ̀ tó ṣé ń bọ̀ wá bí sọ sàǹfààní àbọ̀ sàǹfààní ó ló ń sàǹfààní mo ní alhamdulillah wọn kì í fojú dìímà afẹnití ẹ bá kọ́ ma ẹ dákun torí ti Allah gbogbo Yorùbá níbikíbi tẹ bá wà láyé mò ń fẹ́ léyìí pè wá pé ìlọsíwájú tó lù wá kó bá wa látara àwọn ọmọ ìyá wa tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam dójú àmì àtàwọn tó kọ́ lábẹ́lé àtàwọn tó lọ kọ́ wá ń lókèrè ẹ jẹ́ ká ṣàǹfààní lára àmọ́ gbogbo wọn
ẹ má fojú di ẹnìkan ike torí pé Nàìjíríà ló ti kẹ́kọ̀ọ́, ẹ sì má fojú di ẹnìkan nítorí pé àfáà yín ti ní kẹ́ máa bàjẹ́ torí pé òun láǹfààní àti lọlẹ̀ Lárúbáwá. Gbogbo wọn ẹ ṣàǹfààní nínú ma wọn torí pé nínú oore tó lùwà ṣe fún gbogbo wa lápapọ̀ ni. Eléyìí jẹ́ àkọ́kọ́. Bàbá kan ọ̀ràn ọmọ lọ sí yunifásitì, gbàtọ́ ọmọ adé yunifásitì ọmọ bá di alùsùnà kó ló wá kọ́ san àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan tí wọ́n wà láwọn universities tó pé sẹ́tà àwọn máa ń ṣe òun náà ni wọ́n máa ṣàkíyèsí àwọn ọmọ tí ó bá sí lórí súnà wọ́n máa pàkíyèsí wọn, wọ́n máa pè wọ́n sáwọn ìdánilẹ́kọ̀ọ́, ẹ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́, ẹ pa nǹkan báyìí tì, ẹ máa ṣe báyìí má tọ́rọ àlùjánnà lọ́jà. Gbogbo akọ̀wé bọ́yá ni sẹ́ dandan ni kú. Ọmọ wa di alùsùnà, bàbá wa fura pé tọ́mọ bá ti wálé máa ń gbé kíní kàṣẹ́tì ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́. Bàbá wa sọ ọjọ́ kan á ní kó mú kíní tí ń gbọ̀n wa lọ́ba gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ àwọn alùsùnà lọ ń gbọ́ òun sórí ibú kí ló ń rán lọ sí yunifásitì kọ́ ọmọ àrù mọ́ndé àbí kí ni wọ́n ń pè ó pé òun ju kọ́ lọ yunifásitì lọ ní bá ń wọ́nà láti yọ ọmọ yunifásitì. Ẹ dákun kí ni wọ́n ń ṣe nù tọ́rí kan náà ebi àwọn ọ̀rọ̀ náà irọ́ lásán náà ni torí pé ní ìṣòro ló ń ṣe díkìrì àwọn díkìrì irú èèwọ̀ ṣé díkìrì tí Allah fi rán nàbì kése ó lè máa lọ Allah 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 ṣé díkìrì tí Allah bí ànábì ni ṣé wùlé bọ́ wájú kó mú pàpà lọ pé la ilaha illallah la ilaha illallah àwọn obìnrin ló tún pé tí wọ́n náà ilé pé kẹsẹ̀ ti tó bá jẹ́ pé ńlẹ̀sìn ó lè máa ṣe tó wa. Àwọn arọ́ lásán ti rẹ́ gbé wọ́n lè tún sọ pé ẹ̀mí gbé àwọn ibi táwọn ti ṣe díkìrì ẹ dákun ó lè ṣe díkìrì kó rírì ó ju tó bá pé díkìrì tí Allah fi rán ànábì àmọ́ gbà tó mórí rẹ tó ń lù láago orí ọ̀padà dàrú ìwọ̀n alágbára wa ma ẹ̀yìn náà tó nítorí tí eléyìí báyìí ṣé Allah náà ni láì jẹ́ pàjá ní gbó. Àwa wí tán ọ̀hán ni tọ́mọ rẹ tó bá ti ní ṣe tọ̀ríkọ̀ ajẹ́pẹ́kọ́ mọ ibi tílẹ̀ sóhun tọ̀ríkọ̀ kìnnì kí la fẹ́ fi ṣe tọ̀ríkọ̀ wò lànà bí gbé wa náà qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin. Ojú ọ̀nà tà nàbìn mo ń pèpè lọ sọ́dọ̀ Allah lórí àmàdájú àmàyéké àtẹ̀mí àtàwọn ẹni tí ń tẹ̀lé mi orí bẹ́ẹ̀ la ṣe wà ògo ni fún Allah èmi ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ nínú tọ̀ríkọ̀ ẹbọ pọ̀ ń bẹ́ẹ̀ náà àbí wọ́n ọmọ bẹ́ẹ̀ ni ẹbọ pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n lè kókó ọmọ korúkọ ṣéwù kan tí lè má wọ́n lè kókó ọmọ korúkọ màláìkà kan tí lè má yọ̀ọ̀yọ̀ sí ọ wọ́n lè kókó ọmọ pé àwọn orúkọ kan orúkọ àwọn àlìjẹnu wọ́n á gbèrò hàníyà ló ń pè àlọ́ kókó àlìjẹnu ó ń pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah. nbọlọ àwọn àna sunna kókó ọmọ sí àdúrà kó ọmọ sọ pé kíní kan sàdàdà bíélò bẹ́ẹ̀ ni máa yòókù. Akramakumullah ṣé Yasin ẹ̀mí ló lẹ́ẹ̀ máa ń kà ẹ̀ dáhùn ẹ̀ bá kàtà sẹ́ẹ̀ máa ń ka kútúbà mo lẹ́ ti rí tọ́ ẹ gbogbo ara bídí àtàwọn ìlànà wọ́n máa ka du'a'u al-fawz al-'azim ó kàn dá pọ̀ ṣùgbọ́n káì khasara wà mẹ́ nítorí tó bá ti kó kọ̀ọ̀kan mi ta tó sí Allah khasara wallahi khasaratun mubina. Wọ́n máa ń pe kíníkà àdáda bílù sàdáda bílù kíníkà bílù yóò padà di wàhálà bílù fìtínà bílù ọ̀ràn bílù. Torí ẹ̀ kí wọ́n lọ wá débẹ̀ kí nínú bí wọ́n bàbá sípò máa rẹ̀ ṣe súnà kí nínú bí wọ́n sípò máa rẹ̀ ṣe súnà. Wọ́n mọ̀ pé orí ńlá iná lolúwa ṣe fún wa látàrí pé súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wọlé wá bá wa orí ńlá lolúwa ṣe fún wa. Kí ló dé tó fi jẹ́ pé tọ́mọ ọba ti kúnlẹ̀ fún yín ẹ máa wò ó pé ọmọ ti dún súnà nítorí pé ẹni tí bá ti ń ṣe tọ̀ríkọ̀ yóò máa kúnlẹ̀ náà ni àmọ́ ẹni tí bá ti ń ṣe súnà kò ní kúnlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé ẹ mọ̀ pé nínú tọ̀ríkọ̀ isti'badun nas wà ń bẹ̀ ìmú àwọn èèyàn lẹ́rú wà ń bẹ̀ ìrẹ́kì àwọn èèyàn wà ń bẹ̀ kò sì sínú Islam ike ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ ẹnìkan wá pé ńgbà tá àti rí nọ́ọ̀sù nínú alukurani àbí súnà tí ó sọ ike ẹ má dọ̀bálẹ̀ tó sọ ike ẹ má dọ̀bálẹ̀ torí àwọn máa dọ̀bálẹ̀ ń ta wọn òkú ranu ṣe nínú ẹ̀sìn Islam wọ́n sọ pé ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ nínú kírẹ ni àwọn wọ̀tẹ́ni yìí àwọn abọ́gibọ̀pẹ̀ ni sábọ́gibọ̀pẹ̀ làwọn ẹ̀dàpọ̀ ẹ̀dá mi lóhùn àwọn kì í sá abọ́gibọ̀pẹ̀ a ní láti gbọ́ Islam wáyé dáadáa kí láǹfààní ẹ̀
tó bá ti kúnlẹ̀ fún ọ tó bá ti dọ̀bálẹ̀ fún ọ ó ti dọ́ máa rí ọmọ tí ebi ń pọ̀ tí òkú ń rí ọ ọmọ tó ń bá sọ̀rọ̀ tí ò ṣetán láti tẹ́tí gbọ́rọ̀ rẹ ọmọ tí ń sa ìdátọ̀ sọ fún tó ní ẹ má dà mí láàmú tẹ́fẹ́ bínú tó ní ẹ má bínú sáà tó ti kúnlẹ̀ ó ti ṣe rere ṣé bẹ́ẹ̀ náà ni kì í ṣe bẹ́ẹ̀ o ìsìláàmù ti wá kọ̀kọ́ wa ní kọ̀kúkọ̀ ìsìláàmù ò ní ká rí bàbá wa fín kò ní ká rí ìyá wa fín ìsìláàmù gan lọ́kọ́ wa ká pọ́n wọn lé àmọ́ kọ́ gbà ká pọ́n wọn lé ní àpọ́nlé tàwọn ọ̀sẹ́bọ bóò làwọn ṣe ń pọ́n àwọn aṣíwájú wọn lé àpọ́nlé tí ìsìláàmù ní ká ṣe fáwọn aṣíwájú wa ọ̀nà làpọ́nlé tálkùránì tọ́ka sí tí sunna nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi mà wá eléyìí làwọn máa ṣe o bọ́ bá wù ọ́ kó tẹ́wọ́ gbà lọ́dọ̀ ọmọ rẹ tó o bá sì kọ̀ láti tẹ́wọ́ gbà lọ́dọ̀ ọmọ rẹ àjẹpọ̀ síra rẹ nù. tọ́ nínú aburú òun náà ní wípé nílẹ̀ Yorùbá yìí àwọn ẹni tó a mọ̀ ní mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ aburú mi o eléyìí tó bá yẹn lẹ́rù wọ́n láwọn ń gbé ìṣẹ̀ṣe lárugẹ wọ́n tún máa sọ pé ìṣẹ̀ṣe la gbà a'udhu billahi minash shaitani rajim ìsìláàmù la gbà ìsìláàmù la gbà nítorí pé tí èèyàn bá fọ́nú fọ́ra tí ó sì jẹ́ni tí ń rìn dorí kodò kò sí bó ti ṣe fẹ́ sọ pé ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe ti fẹ́ jágbà òòṣà tó jẹ́ pé ìwọ lọ fọwọ́ ara rẹ gbẹ ọyọ ojú fún kò lè fi ríran ọyọ imú fún kò lè fi fa atẹ́gùn ọyọ ètè fún kò wúlò ọyọ ẹ̀kẹ́ fún kò wúlò bọ́rọ̀ gidi rẹ̀ lọ́wọ́ kò lè dátú tẹ̀tẹ̀ kò sì sí ọ̀ràn tó fẹ́ fojú rẹ̀ rí tó lè fi rí kọ́ máa gbára dálẹ̀ níwájú ẹ̀ àmì pọ̀ gbọ́n ni o àmì pé làákàyè tó lù wá fún ọ kò wúlò òòṣà tó ṣe pé gbogbo nǹkan gbé síwájú rẹ̀ kò rí fi ṣe nǹkankan ìgbà táwọn nǹkan yìí bá bàjẹ́ tó di pé ń rùn tí ń dóorùn payín ẹ̀yin náà lẹ́tùn wá gbálẹ̀ lẹ́tùn palẹ̀ ẹ̀bẹ̀ má báwo wá ni ìṣe rádaràda yìí ṣe fẹ́ jágbà ìṣẹ̀ṣe ó sì fẹ́ jágbà Olúwa má jẹ́ ká ṣera wa léṣe oníyé bọ́gibọ̀ pẹ́ tó fi ṣera ẹ léṣe nù jahannam Islam òun làgbà nítorí pé Islam tó rí yẹn ẹ rí i pé Islam bó ṣe tàn ká ń bí wọn nú báwo ni Islam yìí ṣe gbalẹ̀ ẹ tí ì rí nǹkan kan kọ́dà àwọn ọmọ yín gan tún gba Islam àwọn ọmọ yín gan tún gba Islam ìwọ tó lọ sórí Facebook tó ń ṣépè fọmọ àtàrọmọdọ́mọ rẹ pé tí wọ́n bá ṣe Islam báyìí báyìí ní ó rí fún wọn ìwọ ló máa rí fún bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ táwọn bá gba Islam ó máa dáa fún wọn nítorí pé ní tó bá ti gba Islam èpè képè mú wọn mọ́ ẹ máa wo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ o wọ́n di kèfèrí ni o àwọn ẹni tí ń ṣe rí dànù táwọn bá tún di mùṣírikù náà bọ́gibọ̀ ọ̀pẹ̀ tí wọ́n tún máa ń lágbára ju àwọn tí wọ́n lọ bá ń bẹ̀ lọ torí ẹ̀ ọ̀dọ́ wa o wọ́n fi Islam rẹ ṣeré o tọ́mọ kí Islam tí wọ́n náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùnáfìkì lọ́pọ̀ nù àwọn mùsùlùmí míì tó jẹ́ pé ìmánì ò dénú wa ó ń ṣẹ̀sìn arípé ń ṣẹ̀sìn lóòótọ́ ṣùgbọ́n gbé sìgìdì sínú cupboard bó ṣe ṣẹlẹ̀ sí bàbá kan àwọn máa ń rí i pé ìṣesí rẹ̀ ọ̀dá ọjọ́ táwọn mùsùlùmí wọ́n máa ń sọ fún bàbá wọn ẹ má ṣe Islam báwọn náà ṣe ń ṣe ẹ má ṣe Islam báwọn náà ṣe ń ṣe bàbá wọn ṣàdéhùn fún wa pé tí ọdún táwọn wà ń bẹ̀ tó bá ti kólẹ̀ wọ́n gba irú Islam tí wọ́n ń ṣe àmọ́ kó fòun lẹ̀ léyìí tó ń wà lórí rẹ̀ níìsì àwọn ọmọ sáà ń yọ lẹ́nu ọdún ò tí ì kólẹ̀ bàbá bá kú ìgbà tí bàbá kú ṣe mọ̀ pé gbogbo bí tẹ́ sọ fọ́mọ pé ọmọ ọ̀gbọ́dọ̀ délé gbogbo ẹ̀ lọ́mọdé nìsí àwọn bá sí cupboard àkọ́kọ́ nǹkan tó ṣubú bẹ́ẹ̀ ṣe sí cupboard sìgìdì ni àti bàbá ní sìgìdì tí ń bọ̀ ẹ dákun torí ti Allah sáàlì jẹ́nà náà la fẹ́ wọ̀ tó bá pàlì jẹ́nà la fẹ́ wọ̀ kò sí bó ṣe máa ṣe Islam tó tún máa ṣẹbọ pẹ̀lú ẹ̀ ó ti di mushrik ìṣẹ́bọ̀ kò ìṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá lóòsà tó ń forí balẹ̀ fún ìṣẹ́bọ̀ ọwẹ́ ju ìrìn àwúrèbe dúdú lórí òkúta tó dúdú birikiti lóru tó ṣókùnkùn tó jẹ́ pé èèyàn ò lè fojú rí lọ torí ẹ̀ lànàbì sallallahu alaihi wa sallam ní ṣe máa ń sọ pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọ̀gá wa nù ìwọ Allah mo sáàdì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó mọ̀ àmà mo wá ń tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe kápẹ́ mo ti ṣe nínú ẹbọ tèmi ọ̀mà ẹ dákun tánàbí bá ń ṣerú àdúrà báyìí tálẹ̀ nínú àtọ́kàn rẹ̀ fẹ́ balẹ̀ kò sí torí di eléyìí jama ọ̀dọ̀ wa Olúwa Ẹlẹ́dàá ti ṣàánú rẹ̀ ó ti jẹ́ mùsùlùmí gbogbo tí ó tún wá sọ ọ́ di pé ó tún wá padà sí di ṣẹbọ ó padà sí di ṣe kèfèrí lẹ́yìn tí Allah ti lọ dákun torí tí Allah má débẹ̀ má bá wọn kẹgbẹ́ má bá wọn rìn
má bá wọn dọ́wọ́ ẹ̀kẹ́ gbogbo àwọn nǹkan wọn yẹn ọ̀nbẹ́nu tó burú. a sì rí eléyìí náà ló fà á táwọn kan fi ń gbìyànjú gbogbo ọ̀nà láti rí i pé àwọn gbé ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe àwọn gbé wá sí Ìlọrin bíbá nítorí wípé waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a. ó máa ń wú kèfèrí kí gbogbo èèyàn náà jẹ́ kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí káwọn lè bá àjọ dín kankan náà. táwa bá di ẹ̀sìn Islam wa mú lódodo táwa máa ṣe Islam ní tàwàdà nítorí dájú ó náà ní pé ẹnìkan ò lè gbégbèkúgbè wá bá wa kọ́ta nítorí pé Islam ẹnìkan kì í dì í mú kí ìṣẹ́bọ kó tún ráyè jókòó lọ́dọ̀ rẹ̀ mọ́. ẹ̀rí pa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣe sulhul Hudaybiyah ọ̀kan nínú ẹsẹ̀ àsọyípọ̀ yìí ó ní pé gbogbo ẹni tó bá wá bá àwọn mùsùlùmí nínú àwọn kèfèrí kó ń fẹ́ di mùsùlùmí káwọn mùsùlùmí ó lè padà àmọ́ gbogbo mùsùlùmí tó bá lọ bá àwọn ọ̀ṣẹbọ ipò òun ò ṣe ìsìláàmù mọ́ kí wọ́n tẹ́wọ́ gbà. àwọn mùsùlùmí wọn wò pábò sí bẹ́ẹ̀ kó lànàbí ó ṣe gbà ike láàrin ọdún mẹ́wàá yìí gbogbo kèfèrí tó bá wá tó bá lóun fẹ́ di mùsùlùmí wọn gbọ́dọ̀ tẹ́wọ́ gbà àmọ́ gbogbo mùsùlùmí tó bá lóun fẹ́ di kèfèrí kí wọ́n tẹ́wọ́ gbà. ànábì ní sẹ́ gbà kó jíṣẹ́ Allahu ní mí sẹ́yìn ọgbà wọn làwọn gbà ẹ̀já gbà bẹ́ẹ̀ ṣebí nígbà yẹn adúrú àwọn èèyàn tó ń múra wọn wá ipá wọn fẹ́ di mùsùlùmí tánàbí ọgbà wọn wọlé ṣebí wọn padà lọ kóra wọn jọ sílùú kan ni tó tún padà dégun ẹja sáwọn kùfárù Kùráìṣì lọ́rùn tí wọn ò jẹ́ kó rí ọjà wọn kó lọ kó bọ̀ mọ́ ṣebí ànábì sallallahu alaihi wasallam náà wọn tún bẹ̀ sí wọn ànábì sì fi yé wọn kò sẹ́nì kan tí ìsìláàmù tí ó wọnú ẹ̀mí rẹ̀ tí ó wàá sọ pé òun fẹ́ di kèfèrí tó bá jẹ́ pé àwọn náà bá di ìsìláàmù wa mú dáadáa gbogbo ẹni tó lóun fẹ́ gbọ́dún ṣẹ̀ṣẹ̀ kan wá àwọn fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ kan odò Yemọja kan nílọrin bíi báyìí àwọn fẹ́ máa lọ bọ odò bọ kínní kan ọjà rẹ̀ oníta láéláé ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ náà ní kó ọ̀pọ̀lọpọ̀ náà tẹ́ ń pe mùsùlùmí náà tẹ́bẹ́lẹ́ bọ́ọ̀lù náà ẹlẹ́bọ́ọ̀lù náà wọ́n ń pàdé ní mítìn tó ń torí ẹ̀ ní wọ́n sọ máa sọ pé bóun Islam tiẹ̀ ṣe lé báwọn àwọn arú yín sì wà táǹjọ́ ń ṣe pàdé ẹ gbọ́rọ̀ àwọn arú wa kì í sà wá torí pé laysa al-mushabbahu kal-mushabbahi bihi akàlẹ́ jọra wa lójú ẹ̀rí pẹ́lú mi náà nígbà tó lóun fẹ́ kanta àwọn oníṣẹ̀ṣe àwọn náà bá láwọn kó tíra wa àwọn tíra tá a kà yí ẹgbọ́rọ̀ tíra wo lọ́wọ́ abẹ Al-Qur'ani wọn máa kà bẹ ẹ sọ fún wa Ìlọrin ìlú àfa àlàwà tíra wọn máa kà bẹ ẹ dáhùn táwọn máa ń tẹ̀lé kitabu wa sunna tíra wo la máa kà bẹ torí ẹ ká máa fi ìgbẹ́ kálá fẹ́ fi fọ̀tọ̀ ṣé yọ mà kò ní má tábà jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí gidi tó bá sì ní ṣe Islam ò bùkátà rẹ tẹ́lẹ̀ náà ìwọ ló ń bùkátà Islam tó yọ you are nothing nínú Islam yìí dèkòdèkò tó sọ pé tí n bá ṣe má òkùtọ́ bọ ẹgbẹ̀rún rẹ nǹkan kan ní ṣe Islam ìwọ wo tá ń dọ̀ ọ̀mà tá ń mọ̀kòló rẹ lọ́yọ̀ ìwọ ló need Islam yìí ṣe Islam ló need yẹ Islam yọbọyọbọ táwọn táwọn èèyàn jẹ kájáwọ́ díẹ̀ torí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyàn náà ní kó mùsùlùmí ta torí wọ́n mọ̀ wọ́n ní mẹ́mbà wọ́n jọ ń ṣe ẹgbẹ́ ológbòni jọ́kan ṣe asọ̀rọ̀ nípa ológbòni bàbá kan bá fẹjọ́ sùn ẹnìkan wípé ọba fẹ̀sùn kan ẹnìkan pé olótú àṣírí fún mi kó lógbòni lò èmi ò sì mọ ológbòni tó wà nù jàmá èmi ọ̀mà so ẹni tó bá tabọ́ ni so lọ́wọ́ ní gbogbo ọ̀rọ̀ tó sọ lónìí òun lọ́ba wí o tí wọ́n ti mọ̀ fún wa lẹ́gbẹ́ ológbòni ńgbà tó ti mara rẹ bẹ́ẹ̀ kó ń bẹ́ẹ̀ ni àfi tó ọba fẹ́ sórí ibú dánilẹ́gbẹ́ ranù ṣe Islam kó soríire torí de eléyìí báyìí eléyìí ń jẹ́ báwọn akramakumullah ẹ̀rí pé nílẹ̀ Yorùbá wa yìí báyìí àwọn kan o nínú ṣẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe wọn lè ṣèdí ọ̀sán lọ́jọ́ Jímọ̀ láwọn bíi Ogun State lọ́sàn gangan wọ́n ní kíkọ́ alùpùpù gbélé orò fẹ́ jáde la hawla wala quwwata illa billah ẹ̀sẹ̀ bá yálùgbé ni ìlú tí gbogbo àjọjọ́ máa bẹ̀ ẹ dákun sáà sọ pé nítorí pé oníjẹjọ Jímọ̀ kí gbogbo kálukú gbélé àyàfi mùsùlùmí tí ó lọ sí Jímọ̀ níbo wọ́n ti sọ bẹ́ẹ̀ rí wọ́n sọ bẹ́ẹ̀ rí èwo la ṣe jù èwo la ọkàn gún èwo la ṣe bóró ẹ̀yin nìkan lẹ wà ń lù ní òkúta ti bá yín tẹ́lẹ̀ náà ẹ rí i pé bí ìlú ṣe tóbi tó ó lè dáwọn méje náà ní fikini kan báwọn ń sọ̀rọ̀ irọ́ lásán ó máa kú láìpẹ́ inshallah àwọn kan àwọn jáde ní sẹ́yìn lásìkò magri látàdúgbò sádùgbò olóńkà bá ti gbogbo wọn ti kọ́ àdàkọ́bẹ̀ lọ́wọ́ ni ìgboro ti jáde ní magribu la ilaha illallah àwọn yamkuruna wa yamkurullah
wọ́n ń gbìyànjú láti dáhùn èèyàn padà sí al-kufru wa shirk. torí ẹlẹ́sìn gbọ́ tí wọ́n ń yin àwọn ìlú kan pẹ̀lú orúkọ burúkú pẹ̀lú oríkì burúkú wọ́n ní ìsẹ́yìn orò báwo síbẹ̀ lóró ti originate ni. wàláhì mùsùlùmí la mọ̀ tó pọ̀ nísẹ́yìn masha allah la quwwata illa billah. wọ́n ní Ṣakí ogún ọ̀rọ̀ kin ogún báwo àwọn mùsùlùmí ló pọ̀ ní Ṣakí láti sọ pé no Ṣakí ìmáàmù ò sí Fatiha kì sáhùwàlálá àwọn ogún báwo ń bọ́ lọ́gbàdé bẹ̀. so àwọn ń gbìyànjú láti dá yín padà wọ́n wá ń kí ọ pé ẹ̀yin ní Ṣakí ogún ọ̀rọ̀ kin inú rẹ̀ á dùn lọ́pẹ́ kákó farabalẹ̀ lọ́dọ̀ inú rẹ̀ ó ní dùn fúnra nù tọ́mọ ogún nìwọ̀n. so gbogbo àwọn nǹkan yẹn a lè má fura sí àwọn ń gbìyànjú láti dá wa padà sí ká di ọ̀sẹ̀ bọ́ ni. nílẹ̀ Yorùbá yìí nínú aburú tí ń ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ mójútó wọ́n ní pé àwọn kan ṣe Chrislam yẹn nǹkan ìyàlẹ́nu ni o wọ́n sì ṣèkọ́ ọmọ nígbà tí wọ́n tán ṣèkọ́ ọmọ parí yàní masha Allah la quwwata illa billah kìí ṣe pé wọ́n ń kọ́ wọ́n máa ṣe dáadáa lẹ́yìn kọ́ ọmọ lọ́ba ṣe báyìí ní orúkọ Jésù ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fẹ́mi inna lillahi wa inna ilayhi raji'un. aburú ńlá lélẹ́yìí o wọn kì í lu Islam papọ̀ mọ́ nǹkan míì àyàfi kéèyàn ó di ọ̀sẹ̀ bọ́ ó di kèfèrí. kò sí tọ́pa Islam papọ̀ mọ́ ẹ̀sìn míì táwa pé ká sọ ìjọsìn tiwa ká sọ dọ̀kan pẹ̀lú tiwọn ká máa wá ṣe jáde láwòrán kan tí wọ́n máa túmọ̀ sí pé àti sọ́ọ̀dì àdàlú kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọ̀dọ̀wọ́ àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn kíkẹ́ máa fi kún àlàyé yín aburú yìí ti ń ṣẹlẹ̀ nítorí kí wọ́n má bàa kó àwọn ọmọ mùsùlùmí ní rógà àwa tí wọ́n ń pèsè sin Allah ọ̀dọ̀wọ́ wa o a gbọ́dọ̀ má jàjàngbìlà fólùmọ̀kan a gbọ́dọ̀ má jàjàngbìlà fólùmọ̀kan àfi lágbájá ànú ni o aburú ńlá ń bẹ fún kọjá pé àwọn ò lẹ́nìkan láwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam jẹyàn kan lọ tí ọba ti jóun kò sẹ́nìkan aburú ni o súnà kankan kọ́ wa bẹ́ẹ̀ gbọ́rọ̀ eléyìn lópin ìgbà tó wá pé gbogbo wọn fọ̀nà máa yìí àmọ́ ìgbọ́dọ̀ gbọ́jọ́ rẹ nìkan lọ aburú ni ọ gbọ́dọ̀ má jàjàngbìlà fẹ́yàn kan ọ má jàjàngbìlà fódodo kitab wa sunna májọ wá jẹ́ pé báwa di pa tí wọ́n pín àwọn apínra wa yẹlẹyẹlẹ tani ṣéwù tiẹ̀ tàlàfà tiẹ̀ ẹ̀ tún wá di pé nínú sunna náà ẹ̀ tún sufialize rẹ̀ irú rẹ̀ gbọ́dọ̀ wáyé láíláí torí ẹ gbogbo ẹni tí wọ́n ṣe sunna ọ̀rẹ́ wa ni afẹ́ràn wọn dáadáa làwọn náà ń pèpè lọ sídìí rẹ̀ má gbọ́rọ̀ kálukú gbogbo wọn bí ó ti ṣe dáa fún gbogbo wa táwa àlìjánná náà ní kálukú ń sànà Olúwa Ẹlẹ́dàá wa kó jẹ́ ká parí rẹ̀ sí àlìjánná kó má sì wá lọ́ọ́ màá ná. bákan náà gbogbo àwa mùsùlùmí ó ń bẹ nínú ẹni tó lù wá bùkún ó bùkún pẹ̀lú owó ó ń bẹ nínú ẹni tó lù wá bùkún ó bùkún pẹ̀lú agbára ó ń bẹ nínú ẹni tó lù wá bùkún ó bùkún pẹ̀lú ọgbọ́n òye ipò gbogbo ń tó lù wá fún ọ ẹ jẹ́ kí adìjọ lò ó fún àti mú ìlọsíwájú bẹ́ẹ̀ Islam olówó kọ́ náwó rẹ̀ onímọ̀ kọ́ ná ìmọ̀ rẹ̀ ọlọ́lá kọ́ ná ọlá rẹ̀ onípò kọ́ ná ipò rẹ̀ torí pé nítorí onínà lolúwo bí ọ léèrè kí ló fi ṣe tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah in tansurullaha yansurukum tí gbogbo yín náà tẹ́ bá ṣe àrànṣe fún Allahu azza wa jalla yọ̀ọ́ràn yìí ṣe abẹ́ Allahu azza wa jalla ètò ti dá nínú ọ̀rọ̀ Islam ní ilẹ̀ Yorùbá wa àti ní gbogbo àgbáńlá yìí Olúwa kó má bà dídá náà jẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ àwọn mùsùlùmí àti ìlọsíwájú ẹ̀sìn Islam ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé Olúwa kó bá túnṣe kó dájú bá ti ṣe fẹ́ lọ Olúwa Ẹlẹ́dàá bá ti ṣe ríra wa mùsùlùmí lónìí Olúwa kó jẹ́ ká máa bẹ́ mùsùlùmí lọ bẹ́ẹ̀ kó sì pa wá ní mùsùlùmí ẹ̀san tó Olúwa máa fi san àwọn mùsùlùmí láyé àti lọ́la gbẹ̀ndà al-qiyamah abẹ́ Olúwa Ẹlẹ́dàá kó má fi dùn gbogbo wa ìlú Ìlọrin Olúwa Ẹlẹ́dàá kó má bàjẹ́ ìlú Ìlọrin Olúwa Ẹlẹ́dàá kó má bàjẹ́ nítorí ti dá nínú ọ̀rọ̀ Ìlọrin bí Olúwa kó má bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó Olúwa kó bá tún ṣe dáadáa àwọn èèyàn tí ń bẹ lù Ìlọrin àlékún dáadáa àlékún oore Olúwa kó bá ṣe fún wa Olúwa kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún al-qiyamah àwọn ad-din an-nasiha tí wọ́n pèpè fún ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn náà ti yan lẹ́ẹ̀kan wọ́n láwọn ìṣẹ́gbẹ́ ń tà wọ́n àwọn ìṣẹ́gbẹ́ àwọn ń ṣiṣẹ́ Islam torí de eléyìí báyìí abẹ́ Allah kó bá san wọ́n lẹ́san rí
ìyànjú yín tẹ̀ ń gbà Olúwa Ẹlẹ́dàá kó má kọ̀ tì sí yín lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.